ẹ̀yin olólùfẹ́ Agogo Ayo àti kí káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ gbọ́kọ̀kọ́ níròyìn tí a ní fún yín. Àwọn obìnrin méjì ṣẹ̀wọ̀n fún gbígbá ọlọ́pàá létí nílùú Àbújá. Two Shot kópa nínú eré sinimá tuntun. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé-ẹjọ́ ńlá kan ní agbègbè Zuba ìlú Àbújá ti dá àwọn obìnrin méjì kan Binta Mamman tó jẹ́ ọmọ ọdún 35 àti Safiyu Aliyu tó jẹ́ ọmọ ọdún 19 sí ẹ̀wọ̀n oṣù 5 fún gbígbá ọlọ́pàá kan létí. Wọ́n tún fi ẹ̀sùn kan àwọn obìnrin méjèèjì fún èébú bíbú àti dídá rúkọ̀rúkọ̀ sílẹ̀ ní gbàgede. Adájọ́ tó dá ẹjọ́ náà, Malam Aminu Saad, dá ẹjọ́ náà lẹ́yìn táwọn méjèèjì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn jẹ̀bi ẹ̀sùn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi kàn wọ́n, àwọn ẹ̀sùn bíi ìpanilára, èébú bíbú àti dídá rògbòdìyàn sílẹ̀ ní gbàgede. Saad dá wọn sí ẹ̀wọ̀n oṣù 2 fún ẹ̀sùn ìpanilára, ó sì fi oṣù 3 kún un fún 2 tó kù, ṣùgbọ́n ó fún wọn ní àǹfààní ìgbọ̀wọ́ $20,000 náírà fún ìkọ̀ọ̀kan nínú ẹ̀sùn èébú bíbú àti dídá rògbòdìyàn sílẹ̀ ní gbàgede. Olùpẹ̀jọ́ Corporal Momo Ibrahim sọ fún ilé-ẹjọ́ wípé wọ́n fi páńpẹ́ ọba mú àwọn obìnrin méjèèjì lọ́jọ́ 14 oṣù kẹfà ọdún yìí fún bíbú ọlọ́pàá kan, Corporal Abraham Omageni ti àgọ́ ọlọ́pàá tó wà ní Deidei, àti fún gbígbá a létí. Ó wá sọ fún ilé-ẹjọ́ náà wípé àwọn ìwà náà tako ìlànà tó wà lábẹ́ Penal Code. Gbajúmọ̀ olórin ni William Orio, tí a mọ̀ sí Two Shot, ti darapọ̀ mọ́ ilé-iṣẹ́ sinimá orílẹ̀-èdè Nàìjíríà nípa yíya àwọn àwòrán eré sinimá tuntun kan pẹ̀lú Ani Idibia àti Halima Abubakar. Nínú eré sinimá tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí, gbajúgbajà olórin náà ṣeré pẹ̀lú Ani Idibia gẹ́gẹ́ bí olólùfẹ́ rẹ̀. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tí wọ́n kónú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àwọn obìnrin méjì ṣẹ̀wọ̀n fún gbígbá ọlọ́pàá létí nílùú Àbújá. Two Shot kópa nínú eré sinimá tuntun. Àrígbà lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú.